Africa Content TV. Bí ààrẹ gbogbo ọkọ̀ baálẹ̀ ilẹ̀ Ìbàdàn. Ẹni tí bàbá wa tí à ń bá sọ̀rọ̀ yìí, àwọn ni baálẹ̀ Olóndé níjọba ìbílẹ̀ Olóndé. Olóndé Ègè níjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Orúkọ wọn ni bàbá wa baálẹ̀ Fọlọ́runṣọ́ Jayé Àkànbí Ègè. Gẹ́gẹ́ bí ààrẹ gbogbo baálẹ̀ ilẹ̀ Ìbàdàn, ayẹyẹ òní bọ́ọ̀ ló ṣe wà. Ó dùn mọ́ mi nú púpọ̀. Ìdí tó fi dùn mọ́ mi nú púpọ̀ wà ńbẹ̀. Wọ́n ti sọ díẹ̀, ọba Adébímpé ti sọ díẹ̀. Àwọn èèyàn máa ń bú wa wípé àwa Ìbàdàn bá a ṣe tó, bí fàárí wa ṣe tó, ní ààfin láàfin Olúbàdàn. Ṣùgbọ́n ẹni tó bá dé ààfin ìlénìí yóò mọ̀ pé ní ilẹ̀ Yorùbá kò tí ì sí ààfin tó rí bẹ́ẹ̀. Inú mi dùn púpọ̀ fún àṣeyọrí ti òní àti pàápàá pé mò ń gbàdúrà fún ẹni tó ṣe ìrànlọ́wọ́ láti parí ààfin pé k'Ọlọ́run túbọ̀ máa bùkún kó máa ní àṣeyọrí nínú gbogbo ohun tí bá ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ẹni tí a fi ṣe pírẹsidẹ́ǹtì CCI tó jẹ́ pé àkókò rẹ̀ ní àkókò Ajéwọlé ẹni ààfin ló yọrí báyìí. So inú mi dùn púpọ̀. A sì mọ̀ dájú pé eléyìí o a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o. Òmíì sì ń bọ̀ tó tún máa ju eléyìí lọ ní ààfin torí pé phase 1 ní